méje. Ẹ dákun olórí fún wo ló pọn mi méje kalẹ̀ nínú ilé. Ṣé ẹ sì mọ̀ pé àbọ̀lọ̀ kan ju mẹ́rin lọ lójúmọ́, méjì láàárọ̀ méjì lálẹ́, èèyàn kan wá pọn méje kalẹ̀ yìí. Àbí èèyàn mi àwọn méje ló wà pọn mi kalẹ̀ yìí. Ó dà o, ẹni pọn mi méje kalẹ̀ yìí bí ni ó bá mi o. Bẹ́ẹ̀ ni bí ni ó bá mi. A ṣe nǹkan nínú ilé yìí. Ẹ dákun ta ní bẹ́ẹ̀ nínú ilé o. Kankan méje, omi méje nínú ilé yìí. A mọ̀ wá ṣe nǹkan o. Ọlọ́run mọ̀ ṣàánú wa o. Ẹ wá gbà mí ará ilé ta ní bẹ́ẹ̀ nínú ilé. Ẹ ní sóríire ẹ̀yin olórí bú èèyàn burúkú yìí torí Ọlọ́run ọtí lára mi olórí bú lọmọkùnrin yìí o ọ̀rọ̀ yìí mi ìfẹ́ kó sojú èmi nìkan o. Ta ló pọn mi méje kalẹ̀? Aláàkànjọ mi méjì lọ́nu ilé lójúmọ́, méjì láàárọ̀ mẹ́rin lálẹ́ fóun ti ṣe ìjẹta ló pọn méje kalẹ̀. Èmi kọ́ lọ fẹ́ sọ̀rọ̀ sọ ní rédíò àsọ̀rọ̀ mọ́ gbèsè. Ta ló pọn mi méje kalẹ̀ kẹ́ ẹ tó wọlé. Ìfọ́kọ́ lọ́wọ́ bà nǹkan jẹ́ mọ́. Ọlọ́wọ́ bà nǹkan jẹ́ mọ́ yín lára ẹ̀yin olórí ikú èèyàn. Nígbà yín nìkan tẹ́ ẹ̀ pọn mi méje kalẹ̀ àti kẹ̀kẹ́ méje tẹ́ fi ń wẹ̀ ṣé ẹ fẹ́ lò wá nù ilé ni. Sọ́fẹ́ kọ́ lọ́wọ́ gbọ́dọ̀ ṣẹ lẹ́nu ni. Nígbà tí nìkan díje kọ̀yẹ́ kọ́ mọ̀ pé ń gbọ́dọ̀ sọ̀rọ̀ nínú. Torí bó ti fẹ́ bàjẹ́ bó jẹ́ mọ́ mi lára ni Ọlọ́run bá jẹjẹ mọ́ ẹ lára kódà ìjà rẹ̀ tẹ̀ ti bàjẹ́ ni kò tún tó fẹ́ ṣe sí. Tàbí tàbí tó tọ́ ṣe rí bí arúgbó ètò tó wà ń dà mí láàmú tó fẹ́ kọ́ lọ́wọ́ dẹ̀ láàmú ni. Má dà sọ̀rọ̀ mi mọ́ o. Ṣé ẹ mọ̀ pé a ṣèpàdé nílé pé àbọ̀lọ̀ pọn ju omi mẹ́rin lọ lójúmọ́? Méjì láàárọ̀ méjì lálẹ́. Nígbà tí wàá ṣèpàdé ṣé erí mi lẹ ṣèpàdé lélẹ́ ṣé erí mi lẹ ṣèpàdé lélẹ́ ṣé gbà tẹ́ ṣèpàdé lélẹ́ bú yín torí mi bẹ̀ àbí gbà tí mo kẹ̀ wá gẹ́ torí bí kí n sọ gẹ́gẹ́ nígbà mo ti mọ̀ nǹkan tí ń ṣe. Lọ́jọ́ Jímọ̀ bẹ́ẹ̀ mi ti máa wẹ̀ nǹkan mi nìyí ọtẹ méje omi méje ní ìsìnkú wẹ̀. Ọba sì fẹ́ kọ́ lọ́wọ́ dá sọ̀rọ̀ ẹ̀ má tọ́ dá sọ̀rọ̀ mi mọ́ láyé tó fi wọlé sùn ṣùgbọ́n lélẹ̀ tó ṣe yìí o bá mi kọ́ ṣẹ̀pẹ̀ náà ní ti bá parọ́ ọ̀tọ̀ tó fi jáde láyé ni. Ẹ̀tọ́ Ọlọ́run jẹ ẹ̀tọ́ ẹ̀yin olórí bóyá nígbà tẹ nínú ilé mẹ́rẹ́ǹtì tẹ́ ń pọn mi kiri tẹ́ ń gbé kàǹkàn méje kí tẹ́ fi ń wẹ̀ kí ló dé òtútù yín ò ní gbà o. Ètùtù bá bẹ́ẹ̀ ni ò ní gbà torí ọjẹ́ àwọn àgbàní ọjẹ́ àwọn bìsàbìsà ọjẹ́ bìsàbìsà nípa ìkan gẹ́gẹ́ nìyí. Bìsàbìsà ilé ni wọ́n máa ń pè ní ọ̀sẹ̀ ọtí àwọn àgbà kọ́ wa máa wò ó ẹ̀yin tó láyé olùmúlọ̀tán ọlọ́kẹrin ló sìn bó tẹ̀ jẹ́ pé mo gbé gba bó ti yẹ náà nìyí. Ọ̀sẹ̀ tí ẹ la. Wọ́n jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọwọ́ bá bẹ ọ̀tẹ́yìn wọ́n bá mi fọ́ kẹ́yìn. Ẹ lọ pé ìyá yín ló wá kí n lẹ́yìn ìyá yín ló wá kí n lẹ́yìn yín olórí bú èèyàn. Ẹgbẹ́ mi méje ni wọ́n máa kí n lẹ́yìn èmi kọ́ lẹ́ lò. Sọ̀rọ̀ kó ti yọ kẹlẹ̀. Kò sí wàhálà. Ilé ayé mo gbé kẹlẹ̀ ẹ̀ nì. Kò sí gan ilé ayé mo gbé kẹlẹ̀.
New tenant. What? New tenant. Ṣé wọ́n ní ká máa sọ̀rọ̀ àbí? Wọ́n ní ká máa sọ̀rọ̀. Ṣé ẹ̀yin lẹ wẹ̀ gbogbo ọṣẹ tó wà lẹ́lẹ̀ àti ọkàn yìí? Wọ́n ní ká máa sọ̀rọ̀ àbí? Ṣé ẹ̀yin lẹ wẹ̀ gbogbo ọṣẹ tó wà lẹ́lẹ̀ àti àwọn ọkàn yìí? Ṣé wọn kó bó ti là ń kẹ́ mọ́ mi ni? Ó ti là ń kẹ́ mọ́lé ayé ẹ. Ẹni. Ṣé wọn páyẹ ti rún? Ẹ fẹ́. Torí ohun tó fẹ́ ní lọ́padà kọ̀, ohun tó dálẹ̀ yìí tí ẹ ti bẹ. Ẹ̀yin náà náà wà àti ìrìṣẹ́nu lé ìtẹ́lẹ̀ ẹ tún wá ṣe gbogbo eléyìí. Ẹ má sọ fún mi pé gbogbo ike sáwùn yìí omi ẹ̀rẹ́ fi wẹ̀. Inú méjì wẹ̀ ń bẹ̀, lábẹ́ ló lo mẹ́rin tó kù. Chief tenant, new tenant, ẹ dúró ná nítorí ta lẹ ṣe wẹ gbogbo nǹkan tẹ ṣé torí mi ni àbí torí gbogbo àwa tó kù. Ọlọ́run má jẹ́ ṣe rí ibú. Tókò tó yẹ pé bẹ́ẹ̀ bá dákú láàárọ̀ yóò dákú lálẹ́. Bẹ́ẹ̀ bá dákú lálẹ́ yóò dákú dájí. Ṣé ògùn lè mẹ́wàá lò níwájú pé mo lò nǹkan Ọlọ́run má jẹ́. Kàkà kí n lo ogun ẹ̀yìn ní ìyá lílo ògùn mọ́ ni. O ní. Ọ̀rẹ́ mi, ìjà asákè sí ọmọ kókò tẹ́lẹ̀ kẹ̀kẹ́ ní àwọn ọmọ. O fẹ́. Ẹ̀hún mo fẹ́ náà ni mo fẹ́ sọ fún ẹ. Torí ìwọ náà kẹ̀ wo bó ti ń sọ bó ti ń ṣe ni pé mo fẹ́ wo bó ti jọrọ̀. Torí ọ̀rọ̀ mi bó ti dúró déédéé tí ń sọ̀rọ̀ dáadáa tí gbogbo àwọn èèyàn ń gbọ́ nǹkan tí ń sọ. Bí wọ́n bá sọ̀rọ̀ nísìnyí, ó ní. Ṣé ọrùn mi ò dúró ni? Ní tí ń sọ náà ní kó dúró. Ṣé bébí náà bá lògùn ẹ nísìnyí bí kí wọ́n máa káàkiri káwọn èèyàn máa sọ kí máa ní oní. Kí ló fẹ́. Kí wọ́n náà fẹ́ wọ́n jẹ́. Wọ́n máa jẹ́ kéré. Ẹgbà kan máa kó o bẹ̀. Ṣé ti gbọ́? Ṣé o yẹ kíní kẹ? Ẹni bá gbé nǹkan sí mi lé jẹ̀pọ̀ ní wọ́n padà náà. Má dáhùn tó nílé parí lẹ̀ o. Kí má dáhùn. Torí tó ti kọ́kọ́ fẹ́ rí kóòdù torí pé mo fẹ́ lọ sọ ní. Wọ́n padà máa jóná kí ni. Ṣé o mọ̀ pé ẹ̀ṣẹ̀ wọnú lé wa yìí ni? Mo fún ẹ ní ọjọ́ méje pẹ̀lú kankan méje tó wẹ̀ yìí ọjọ́ méje mo fún ẹ. Láti sọ̀rọ̀ ẹ fún lánàá tó wà ní fóònù lé. Wọ́n ti sọ fún mi pé èèyàn kéré yóò alátakò. Báyà yìí. Yóò alátakò. Wọ́n ti sọ pé ẹ̀yin náà ẹ̀ nígbà. Wọ́n ti sọ nǹkan tí máa ṣe. Kí ni? Lórí para ẹ̀ balẹ̀ o. Kí ni? Lórí gbogbo ẹ̀ lórí ètò. Wọ́n ti ṣàlàyé gbogbo ẹ̀. Kí lè kọ́ ẹ̀ padà kọ́ ẹ fún mi? Ìjọba pé èyí bí kò. Ìjọba pọ́tí fọ́kò. Káwọn pọ́tí fọ́kùn jẹ́. Ń padà bá tẹ̀ jẹ́dẹ̀ nù.
wòlíì bẹ́gẹ́ bẹ́ẹ̀ dàbí kí lọ́pọ̀ orúkọ ẹ lẹ́ni ni màá gbọ́ mi lọ́wọ́ ẹ àjẹbẹ̀ máa ń nà lóòka. ọ̀gá torí Ọlọ́run don't make me proquote. yẹ tó ti yẹ don't make me proquote. bí kò bá ṣe pé Olúwa bá darí mi wálé ìwọ tó ń sọ mi ò ń ṣe lásán ni you are doing nothing less kí ló ṣẹlẹ̀ náà. is it because of owó àjọ I don't like it. sọ́wọ́n tó ti jẹ́ mi lọ́wọ́ àjọ oṣù kẹfà lélẹ́yìn tí mo jókòó ti jókòó ọlọ́run sórí òkè orí burúkú kan ṣé ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbàdúrà lọ sórí òkè ẹ mọ̀ gbá mi wá ti máa gbọ́. o mọ̀ kó tó gbowó lọ́wọ́ mi àbí o mọ̀ kó tó gbowó lọ́wọ́ mi. lórí kí ni. wá ti máa gbọ́. ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́. ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́. ọ̀gá. agbó mi lọ́wọ́ ẹ lẹ́ni. yes. agbó mi lọ́wọ́ ẹ lẹ́ni. ó ti bu ẹkùn Olúwa. pé pọ́n Olúwa. wá ti pọ́n. gbọ́. gbọ́gbọ́ náà gbọ́. máa gbọ́ mi. ọ̀gá. wo àti ọjọ́ ti yá ẹ lówó àti wò ti yá ẹ lówó tó ti gbàjọ́ káàkiri èéní wàá gbàwó mi lọ́wọ́ ẹ. ó ti burú mọ́. ìwọ̀n. Jọ́dá tó bá da protein bí wọ́n lè pọ̀ yà. They swear for me and self. A ní má ṣàwọn ní ọmọ yẹn. Wá àtàdé. So you can't do breathe. Ṣé ṣe ni? Ṣé o rí yàn láti kíyàn? Where is worry you? Má wọ̀rí. Wà á tó kó fún ilé ojú. Gbogbo ẹni tí ń sọ bàtà. Ṣé bá ti ayé ti dáyé lọ? Animata, where are you been going? Fún kí n sọ ni, ibo ló ń lọ tó ń sọ bí èèyàn ọpọlọ. Ó ń lọ báàbù. Wọ́n ti ọ̀ṣẹ́ pè mí. Ó kà pé òòró. You don't do see water inside the basin cellar. Ó fi ṣe kí ni? Tó fi ṣe kí n sọ yóò rí sọ́mọ tí wà á kí òyìnbó tó kálẹ̀ nù. Ìyẹn jẹ́lẹ̀ dání yìí àdúgbò grand prix. Ẹ dá mi lò. Wọ́n fi ọ̀ṣẹ́ pè mí. Ta ló bọ̀ sọ̀rọ̀ ló ṣe mo sọ fẹ́ pé ilé ni mò ń gbé lọ. Don't you see that I was still already? Ó máa tò. When I was drinking bá ti wẹ̀ tán, wà á tẹ̀sẹ̀ lọ wẹ̀. Ẹ jọ, èmi fẹ́ wẹ̀. Ẹ̀yin ń pa àwọn abíyá kan tó sick. Kí ló mì? Tó wá bí yín dẹ́dá mi jọ. Ọ̀rẹ́ mi mú ìfọ̀dọ̀. Ṣé ìpín ọ̀sẹ̀ pè mí? Bẹ́ẹ̀ ni bàbá ẹ̀rọ alẹ́ ti ọjà wẹ̀rẹ̀ ni. Ẹ̀yin gbá mi. Má lọ wá o. Ṣé nàbí ní nítorí mo fún yín ẹ̀fẹ́ sípò? Àbọ̀lá àkókò láàrin. Ẹgbẹ́ àkókò ní gbogbo ilé ìbàdàn. Ẹgbẹ́ òun ìnáwó la ń bá gbélé báyìí. Olórí burúkú wọn má ṣàǹfààní. Táyé ó bàjẹ́. Tí ò ní dé èèyàn láyé ló lé ẹkún báyẹ̀ tí ò bàlẹ̀ láàárọ̀ yìí. Ọ̀tọ̀ náà ni, a mọ̀ pé. Dúró they are not sleeping yet o. Wèrè wo ló yẹ kó gbálẹ̀? Sáǹsàn ló máa ṣe báyọ̀. Wọ́n mọ̀ra wọn. Tọ́sẹ̀ ni táyà ọkọ̀. Sọ́ǹfọ̀ ọkọ̀ lágbára rẹ̀ láti pọ́n fẹ́nu jẹ̀gbẹ́. Wọ́n mọ̀ra wọn o. Àwọn bọ̀dá ni. O sọ pé àwọn ẹlẹ́gbọ̀n àgbà ni. Ayé mọ̀ pé ní àpọ́nlé ni wọ́n. Ẹlẹ́gbọ̀n àgbà. Why you do not see me? Kí ló ṣe? Why you do not see me? Kí ló dé tẹ́ gbọ́lẹ̀? Ẹlẹ́gbọ̀n ara tẹ́ sọ ti yẹn o. Ẹ má máa pọ́n ilé, ẹ má sọ pé ẹ̀gbùgbẹ́ àkànlé. Hello. Wọn ò lè dáhùn. Ẹni kọ̀ Bẹ́lá Smúdà ni. Kí ló ń ṣe yí? Ẹyin kọ́ ni mo bá yín. Why you not? Ẹyin ni mo bá wí ẹ fẹ́ ṣòfò ni. Is it because I'm respecting you? You are come to put yourself importantly. Ẹ fẹ́ rí wèrè. Kí ló ṣe? Why you not free me? Kí ló dé tẹ́ gbálẹ̀? Mi ò mọ̀ pé mi lẹ́ ń bá wí látẹ̀kan ẹ̀yin àti ìyàwó yìí. Ẹyin kọ́ ṣègbè àlàó lámẹ́kúta ni. Pro báwọn olórí burúkú máa ń ṣàǹfààní ẹni òfò bíi tí ilẹ̀ jọ ń gbéra ń ṣépè. Olórí burúkú làwọn ará ni. Kò fẹ́ dá fún ìmọ̀ tilẹ̀ ni. Olórí ibú ni olórí ibú ni yìí. Nígbà tí wà nù ilé yìí tẹ́ ẹ̀ ní tẹ́ làbọ̀ èyí ìyàwó ẹ̀ fẹ́. Èyí ọmọ kò sí lọ́dọ̀ yín ló ti mọ̀ pé olórí ibú ni láti. Lè fẹ́ yàwó kíní kò sí kankan lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ni dáadáa bí ọbẹ̀ ọlọ́kà tẹ́ẹ̀kan gùn tẹ́ẹ̀kan níyè inú. Wait! Number one, I'm minus.
ó di plus ṣé ti máa da omi lù ẹ̀yin méjèèjì lójú ó dà kó rí ibu ó dà kó rí tayi ẹ̀ ń ṣe èrè ní ọjọ́ wẹrẹ ni. má dáná náà kọ́sí ìrẹ̀kẹ́ lábẹ́ wọn. ó dà kó lórí burúkú lọkọ àtìyàwó yín ẹ ti ṣe èrè. ìṣe inú ìdúpẹ́nsánà máa ń perú wọn. àdúgbò tèmi tèmi ò níyàwó olórí burúkú ẹ̀yin méjèèjì ṣé ẹ ti rọ ọmọ bí ẹ̀yin méjèèjì ẹjọ́ kàtà ẹjọ́ ti bímọ. ọlọ́run ló ń sọ ọmọ. àwọn wèrè olórí burúkú tó máa ń dá wa lára nínú orílẹ̀ tó máa ṣe bí shift tenant àwọn wèrè wọn rẹ̀ tí ìrówó ra lẹ̀. sọ́nà pé bọ́ọ̀ ṣe gbálẹ̀ yìí ọjọ́ méje lóyún ẹ̀ tó bá ti gbálẹ̀ níta tó yẹ kó gbálẹ̀ tó máa gbálẹ̀. Bọ́lá ìkòrí gbà fún kí ọmọ kankan tẹ̀lé sí bẹ́ẹ̀ tó wọ́n ní àti lọ fúráìsì ìjẹba owó ló dá dúró yẹ ká fi lọ kí ọmọ kankan tẹ̀lé sí bẹ́ẹ̀ tẹ̀lé bàbá ìkòrí tí àwọn akẹ́kọ̀ọ́ owó rà ní o kéèyàn jẹ́ kó ní tó kó jẹ́ kó ní rẹ̀ pé o. Are you crazy? Are you mad this minute? This kind of rubbish. Do you think I was be joking with you? You fool me once. No, I found you very gas. I mean, petrol. Ó kàn án halẹ̀ ní tó bá gbá mi wà á kú. Ó máa rí wèé. Leave me, you were that day he was paining me. He was paining me before. Don't touch it. You injuring my head? Oh my God. I will injure your life. Oh my God. Let me stop. Stop here. Please let me come. I'm not joking. Let me come with What the fuck we die here? We die here. Kukuli die. Let me bath with original water. I was the one that first entered here. I'm crazy. I'm mad. Ouch! Oh! Lọ́jọ́ ń jẹ ní wòlíì. Ẹ̀mọ́ yọ. Oh! Ouch! Ẹ̀mọ́ yọ tó ń jẹ ní nígbà tí tó ń jẹ. Wòlíì. Ouch! Ibẹ̀ gangan ni. Oúnjẹ ni jẹ́ láti oúnjẹ lọ́jọ́. Ọ̀ma eégún náà kò sí. Ọ̀ma rábà náà kò rí o. Ìtàn Ọlárewájú. Ẹ lọ bí iṣẹ́ ni. Wòlíì. Ẹni ẹ lọ bí iṣẹ́. Mo kàn wò pé ó yẹ kẹ́ ẹ ti lọ bí iṣẹ́ by this time. Ilé iṣẹ́ àwọn òfin kò lè kú mi. Ok. Kí lẹ fẹ́ ṣe? Mo fẹ́ pọn mi, mo fẹ́ wẹ̀. Ó tó kẹ́ ẹ̀wẹ̀. Ẹ mọ̀ pé tí ẹ bá jáde nínú ó fún ìwẹ̀ ní straight. Ẹ pẹ̀lẹ́. Ẹ ìdí tó bẹ́ẹ̀ sí mi. Ṣé ẹ ní fẹ́ lọ bí iṣẹ́? Wọ̀dà ẹ̀ sweat. Ìtì ló pọ̀ lórí wa. Ó kì í ẹ pẹ̀lẹ́ ní. Pẹ̀lú bí fáànù ṣe rọrùn ṣe iná ṣe wà. Mo ní ìdákun ṣe kí àwọn náà fẹ́ bomi ara o. Níbi pé ìlú kú mi ní ọmọ ọmọ, èyí ní gbádùn rẹ̀. Ẹgbẹ́ èlò. Ẹ̀rànà burúkú ń gbèjẹ́ pé mo kú mi ní ọmọ ọmọ, èyí fún gbádùn rẹ̀. Bọ́dá Mẹ́kò. Lálejò. Lọ bí iṣẹ́ ni. Ẹni? Lọ bí iṣẹ́. Iṣẹ́? Ẹjọ́ sẹ́yìn lẹ́sọ̀ kàlá. Má bínú, mo rò bí a kò séèyàn kankan lé nì. Mo ṣe ni mo fẹ́ rí yín o. Lẹ́yìn gbogbo ilẹ̀ tẹ́ ń gbanú kọ́ńpáàdì. Ẹ mọ̀ gbà mọ́, ẹ mọ̀ gbé fíìmù ẹ̀ bá ń gbà. Ẹ mọ̀ pé àgbàlagbà ni yín, ẹ jẹ́ káwọn ọmọ bá yín gbà. Aṣọ yín tó bá ti dọ̀tí tẹ́ kó wá mo bá yín fọ̀ látẹ̀ní lọ mọ́ gbàlẹ̀ mọ́. Wọ́n kó fún mi. Lálejò àbí tèmi lálejò náà ni. Ó gbé iṣẹ́ látẹ̀ní náà ni. Ẹ jọ mò ń ilé eku kan nínú ilé látẹ̀kọ́ olóńgbò lẹ́jẹ́ kí n rí eku ẹ̀ mọ́dá ẹ̀ tó olóńgbò ti gbé eku ẹ̀ jẹ. Ṣé ẹ máa gbọ́ ariwo eku àti olóńgbò nínú ilé? Ariwo eku, ariwo olóńgbò. Abo olóńgbò ló máa jẹ.
abo olóńgbò ló máa pariwo báyìí. ẹ bí bá sàfẹ́ fọ sọ kẹ́ ẹ ká sọ yín wá nígbà yín fọ. ó ké bí ta lọ. wòlíì tó jẹ mo fẹ́ fún ní ara. kí ló ń bò kí ló ń wẹ̀ ó lákè ọdún ti rí wa náà fucking shit I'm done. Amelu Carry go. Number one ni ẹ o Ọlọ́run tó bá ń gbọ́ gbé fún ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ ó yá wèrè gan o nínú kéèyàn tí ń gàṣà olórí burúkú ni ẹ ó sínwín gan ó sì ti ń gàṣà gbogbo àwọn aráàlú ilé ó dẹ̀ ti ń gàṣà gbogbo wọn girlfriend díẹ̀ ilé yẹn náà ló ń gbé o ìjọba ò ló ṣe ń ṣe ti girlfriend díẹ̀ òfin mọ̀ náà. Carry go. Ó gan owó observe àwọn nǹkan kan tó yẹ pé tó fi lè mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nígbà torí jẹ́ nǹkan kan fún tí ọba ní àti ẹ̀bùn tí ọba ní ẹ̀bùn tí ọba fún wà nǹkan torí ẹ̀bùn oníkàlùkù yàtọ̀ tọ̀ torí mo ṣe máa ń kíkí ní ẹ God gift mo máa ń kíkí ní ẹ kò sí bó ṣe lè wù kó rí a lè mú mọ́ra wọn. ibi tí wọ́n wá ṣòfòdè ibi tó ṣòfòdè chief tenant ilé yín o tó ń rún ìyàwó chief tenant. Carry go dúró náà mo fẹ́ sọ nǹkan kan tí gbogbo nǹkan tó ń lọ pátápátá ń pa àmì àti jíjà tó ń gbogbo ẹ̀ lórí. àmọ́ ọmọ yín gbọ́dọ̀ mọ̀ pa rẹ̀ sọ̀rọ̀ gé níbi tá a ti ń ṣiṣẹ́ ń bì sọ̀rọ̀ gé bí wọ́n ṣe ṣòfò ń bẹ̀ yẹn number one lèmi náà. àmọ́ nǹkan kan wà nínú mo fẹ́ kí nǹkan kan yí ọ lóòótọ́ lórí tó jẹ́ kí mọ̀ àmọ́ jẹ́ kó dàbí àwo láàrin má yẹ kó fún kàkà. orí ilé wa yẹn ibi tí mo wà yẹn tó sọ pé sórí gbogbo bí kì í ṣe lọ yẹn olùdíje sórí kò sí bọ́dà ọmọ tí mò ń jí nǹkan ó gbádùn ẹbí àdínkù tó fi mílẹ̀. ó ti ní God gift ni sórí kò sí bólà tí òun ní ọ̀kadà àbí nǹkan kan níta tó gbé fáwọn èèyàn number one bólà tó sórí burúkú nìwọ̀n sínú ló ń gbowó ẹ̀sìn ìtò sẹ́ńbì láàsì olórí burúkú lọmọ yẹn náà ẹ bá sọ pé kéèyàn ní ringtone ògbóhùn ọmọ yẹn ní ringtone débi pé gbogbo àwọn èèyàn ló gbọ́ broda ṣe wà pa. Kamilu Meko Alpha Meko ẹ mọ́ra mi. ilé ìdílé Meko wá ní ìsàsíkò gbà. bọ́lá bíbá ìlú wa ni. ibi mo wà ibi mo ti wà ibi la ti mú oúnjẹ mọ́ra wọn. broda kí lẹ fẹ́. bàbá Carry go di ọ̀gá tí mo pè fún jẹta. Jẹta ti lọ mo ti ta ti bíjọ́ tó wà nílẹ̀ tí réǹjì lọ wà nílẹ̀ báyìí. ó pè yín jẹta ó pè wá ti kéjì ẹ oní bíjọ́ ti wà nílẹ̀ oní sàrísà bíjọ́ ti. a jẹ pé bí a lè ta nìyẹn. kò sí wàhálà. tó check bomi. Meko kò sáà ń gbọ́ amúra wọn ẹkùn kò sí ti bíjọ́ tẹ̀ ńlẹ̀. àwa ni ẹ. ṣé kò pẹ́ tán fi lọ. tani èwo ni mi. ẹni. ẹni. ẹjọ́ ṣé gbogbo nǹkan tá à ń sọ ń bí ṣé papọ̀ ló ń kẹlẹ̀ wá wá mo rò ni bóyá etí. kì í ṣe pààtì píjọ́ ni Meko wá wá ni. ẹ má jẹ́ kí n pàkúta sí ọ̀rọ̀ yín. ẹ fẹ́ pàkúta sọ̀rọ̀ wa ọ̀rọ̀ tí iná máa pàkúta sí mo rò pé jáwé. típà àti ibi tó bá ti wà lẹ́ máa pè yín bẹ́ẹ̀ máa sọ fún yín. o lè kọ́ nǹkan kan tiẹ̀ kí mi tiẹ̀ pẹ̀lú tiwa ìbá ń sọ̀rọ̀ tiwa. ọgbọ́n ló nílé ayé o tí àṣírí Yorùbá ti tú. obi òótọ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ létí ẹ̀ ó ṣòfò gan o gbogbo nǹkan tó ń ṣe ó fi gbogbo yẹn lẹ̀ bó ṣe mo ti lè lo láìfù mi yẹ fún mi jẹ́ ìta máa kì í. jẹ́ kí mi sáré lọ wò bóyá mo lè rí sórí ibi tí mo fẹ́ bọ́rọ̀ mi dé gan. sórí ibi tí mo wà ní ìfẹ́ mo fẹ́ máa jí ká ní gbogbo ọmọ yẹn gbàgbọ́ sẹ́ẹ̀ àmọ́. ṣé ìyọnu. ìyọnu mọ́ fọnú ni bó wà nìkan sórí bí mo ṣe ń sùn nulẹ̀ mo wá fi ọ́ lálà pé èmi àti ẹ o àwọn à ń jó òmórí rúró ní tá à ń jó sí ni Indian àwọn àṣẹ ìdàmbórí dáì mo á wò pé dáì kẹ ìní dáì àtàárọ̀ mo sì ti bọ́ tàbí mo kàn ń wò pé aláàmì padà sẹ pé mo rí ìdí ìlẹ̀kẹ̀ o tí ń pọn mi o mo sì bọ́ ta mọ́ bá bẹ́ẹ̀ sórí kí n mọ́ fọ̀rọ̀ ọ̀gùn ìdákan má jẹ́ n parọ́ fún ọ. ara tí mo sọ̀rọ̀ sórí mo rún fún ọ mo fọ́ fún ọ jẹ́ kí n mọ̀ gbọ́n mi sí mọ́jọ rẹ kájọ mọ̀ núra wa kí n mọ̀ ara.
ẹ dákun ẹ dúró ná tí n bá tiẹ̀ wá fún gbogbo èèyàn jẹ tí ẹ pọ́ náà ló fi rán wa kò sí nǹkan kan tí mò ń gbogbo èèyàn jẹ ẹ dákun ṣé bí irú ti yín wà ni. èlò oníbẹ̀ lọ́wọ́ ìlú gan ló ń pa gan bí agbe tó ń sè. sórí kò sí mọ̀ wo sórí tó bó ṣe ń wò mí láti bí síbí mo lè kúrú o sì ti wà láì gbọ́ ṣùgbọ́n sórí láti bí síbí tí n bá mú ọ sórí tí n bá fi dábẹ̀rú báyìí ní kíni. tí mo dàrú gbùrùgbùrùgbùrù. ẹ dákun ẹ bí mo fẹ́ lọ sí lọ. nínú ibẹ̀ lábẹ́rẹ́ tí mi ń da gbogbo rẹ̀. ó wò mí kó tún mi wò ni. ẹlẹ́fẹ̀jọ́ òfò lè lórí ibẹ̀ lọ́wọ́ yín gan-an. sórí òde tí mo lọ ní ìjẹrin ìjẹta àtànàmọ́jú àárọ̀ yìí mo pawó gan o. èlò. wo sórí owó tí mo pa 700 ni. 700,000. 700 naira. ẹ kó wa. kí n kó wa ọ ti jẹ́ mi nù so wá rí owó n kò fún ọ ṣùgbọ́n kò wá ní sùúrù n kò fún ọ ṣùgbọ́n ìwà tún lè kó gbogbo ẹ̀ fún ọ n yọ èyí ń bẹ àbí kémi ò mú yìí. mo wá ọya ń yọ fún ọ kó wa. ẹ jáse jáse àní okó wa ń yọ fún ọ. takini tàǹpà méjì. ẹ kò wá ń pín in. kí n kó wa. ọ yọ fún mi. ẹ máa ń fún wo ó ti gbanú ó wà ní jámọ́ ní sùúrù ó ti yá náà nù. ní sùúrù ó jẹ́ mọ́ kó nù kànga. ìjà lọ nù lè jámọ́ lọ. ibo ló fi kànga bọ́ọ̀lù kànga àbí. ẹ káàbọ̀. Mr. Lárewájú ẹ sì lé látàrọ gbogbo ẹ̀ kàn dàkẹ́ rọ́rọ́. ẹni. àfi àwọn wáyà tí ẹ fẹ́. wọ́n ń kọlu ra wọn máa wò pé ta ló lè. ẹni. ó ṣọwọ́ inú òrùn ẹ̀ ń wálé lọ́sàn-án báyìí. ok ẹni wáyà ń ṣáná wáyà ń ṣáná. ǹjẹ́ mò ń sọ náà nù bẹ́ẹ̀ ṣe rí nísìnyí ọlọ́run jò bàjẹ́ fún sorry kò ní bàjẹ́ fún yín bó ṣe ń ṣáná kò sí èmi tó rí tẹ́lẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ṣe rí nísìnyí ẹ pẹ̀lẹ́. yàrá ń lèdì. ẹ káàbọ̀. ẹ kú ẹjọ yín mẹ́yìn. ẹ kú gbádùn. tí ìbá ṣe kó lórí wọn mi mọ dán páàkì onírin òfò dákun jẹ ní ìgbà náà. ó ṣe mojú kò mọ́ra bí oní kìnní ńlá báyìí. èmi padà bá mi 700 yóò wá lọ bá ń kọ́ ìlú ìbùkún bọ̀bọ̀ yìí náà ìmọ̀ tí wá kí inú òrùn burúkú yìí mo rò bóyá kí n kó fún un. nànà ń bò nìyẹn kò ti rí. You see, someone like you, right? You told your goal to me. Pẹ̀lú ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan yẹn ni pé tẹ́yìn ò bá ti níyàwó náà tírú yìí ó ní tẹ́ bá níyàwó á di pé they will come to your house and be beating your wife in your house. Ó gbọ́n tí mo sọ mo ní wọ́n á na ìyàwó ẹ̀ mọ́lé tó bá má rí ẹ̀rí pé bẹ́ẹ̀ orí burúkú ni ìbẹ̀rẹ̀ orí burúkú ni. jọ kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹni tó ti márì àti ẹni tí ò ti márì. ẹni tí ò níyàwó. ìyàtọ̀ bẹ̀ ni pé ẹni tó níyàwó yẹn ó mọ ìyàwó ẹni tí ò níyàwó yẹn ó wà jọ bílẹ̀. lọ́dọ̀ tiẹ̀ ìyàtọ̀ ẹ̀ lọ́dọ̀ mi ẹni tí ò níyàwó kò ní problem. but ẹni tó ti márì ó ní big problem. ẹni tó ti márì ó ní wọn máa bá ìyàwó ẹ̀ sùn mọ́nú ilé wọn máa kóbo ìyàwó ẹ̀ nínú ilé ẹ̀. ìyàwó ẹ̀ di ajá àdúgbò. olórí burúkú lọkùnrin yẹn. àdògán tó jẹ́ anybody kan togi sí. àwọn ń togi sí. ìní ò lè gbẹ́rú ẹ̀ ayé ìtàn ti bàjẹ́. irú wa yìí that's why I really love my wife tí mo dẹ̀ fi máa appreciate her. Since when I was been marry my wife. Atọ́ ìgbà mi ò tún máa ń búra fún mi because that's why I dey call man. Kò dẹ̀ mọ̀ pé mo tún fi nǹkan sí òun lára gan. Mo ní bastard dùdú. If anybody touch her, kúkúrúkú! Ó máa kọ́ ni. Wọ́n dán wo. So if you dey your mouth,
to do that don't do that o kò má lọ kú o. ọmọ pé ìgbà mi ń bọ̀ èèyàn tó bá gọ̀ kò mọ̀ pé òun gọ̀ àti tá a bá sọ fún un. ó máa tó ṣẹlẹ̀ bí mo ṣe ń nẹ yìí ó ń dùn mọ́ mi nítorí mo mọ̀ wípé wọ́n máa ń na ìyàwó àwọn kan wọ́n máa ń nà wọ́n mọ́nú ilé wọn. bó ṣe ń nà mí á na ìyàwó àwọn kan ayé àwọn ọkùnrin yẹn ti bàjẹ́. oní lónìí mi ò jẹ́ gbarú ẹ̀ adékèrè oní ayé àwọn yẹn ṣe kí. ayé wọn ti bàjẹ́. wọn ò rọ́yàwó wọn ni wọn fún ní mágùn. mo gbé kinní kan james náà ń pè é ó gbọ́ oògùn abẹnú gọ̀ǹgọ̀ wọn kàn kọ́ ni kókóró oògùn mọ́dánwó tó bá ní bá energy pé o fẹ́ ṣerú ẹ̀ ikú ni o. oṣooṣo níbi tí ayé ọkùnrin kan bàjẹ́ dé tí mo mọ̀ tí wọ́n gan mọ̀ dáadáa tó mọ̀ dáadáa nínú ilé wa yìí wọ́n ń ba ayé ìyàwó ẹ̀ wọ́n ń ná ìyàwó ẹ̀ mọ́lé ayé ọkọ ẹ̀ dẹ̀ ń bàjẹ́ wọ́n ń ná ìyàwó ẹ̀ mọ́lé ayé ọkọ ẹ̀ dẹ̀ ń bàjẹ́. ṣé ẹlòmíì tún ti márì ilé wa ni yàtọ̀ sí i ṣèbẹ́mi nìkan ni márì máa bíbẹ̀. olí. èwo ni mo ní ọgbọ́n tí mò ń sọ ṣé ìwọ rẹ ò tí márì ṣé ọmọ kékeré yẹn ò lè márì náà. ó tọ́ màá tiẹ̀ ní wọ́n nìkan ló má rí ilé wa. èmi nìkan ni. ṣóyí nínú ilé wa yìí olórí burúkú kan wà tí ó ti ṣorí burúkú because wọ́n ń bá yàwó ẹ̀ sùn. ó ṣàmọ́ Kamilu Bọ́lá ó ń bá ìyàwó ẹnìkan sùn mọ́núlé wa ń bíbá mo dẹ̀ mọ̀ pé bó ṣe ń bá yàwó ẹ̀ sùn yẹn ayé ọkọ ẹni yẹn ó ti bàjẹ́. ayé ẹ̀ ń bàjẹ́. Kamilu àmọ̀ pé àbámọ̀ pé Kamilu ó ń yàwó ẹnìkan. ṣé òun kí ló ń di sọ́rí ọ̀rọ̀ yìí ò kí ń mix ẹ̀ pọ̀ why are you mixing it together. ìjànà èmi ní Kamilu Bọ́lá you say Kamilu àmọ̀ pé you right bóyá ta yóò ta yóò. ó mi ni àmọ̀ pé náà. máa sun géèmù. ó ṣe máa ní kí n má sun géèmù what is going on. kí ni yẹn. ó ti ń mix it then let us know what is happening now. ipe. ẹ wò máa fún bàbá ilé pé ẹ wò ta ló mojú ẹ tó ń sọ wípé ó ń mú ọ̀rọ̀ ó ń lẹ́rọ̀ lórí. ẹ wò aládùúgbò ẹyin tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tá à ń ṣe bí kọ́mọ̀tà gbà padà máa wá parí tá à ń ṣe o. what is going on ẹ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ you are using something èwo ni kó máa fowó sọ̀rọ̀. oh sorry i'm sorry. sorry for what. máa bẹ nǹkan tí mò ń sọ mi ò sọ pé ìyàwó ẹ ṣe kankan but mo kàn mọ̀ yí pé àbọ̀rọ̀ ò láǹsọ fọmọlúwàbí tó bá dénú á di. ẹ wá ní àdúgbò yìí náà ti jó gbogbo wa. mo fẹ́ kó mọ̀ pé kò sí bó ti lè kó rí mi ò lè fi ẹ́ sílẹ̀ mo nífẹ̀ẹ́ sẹ́. mo ti gbọ́ ṣe báyọ̀ ọkùnrin ni tó bá yá sí máa ní mo ò fá ìmọ̀ mo ò mọ̀ ṣe mọ́ mo ò mọ ara mú mọ́ abẹ́yàn ọkùnrin. sórí nǹkan tó máa ń sún mi lọ́rẹ̀ yìí obìnrin yìí ẹ máa ń ṣe àfiwé nǹkan tó máa fi mọ̀ ni pé àyàtọ̀ síra wa wo bí mi ṣe gùn yìí. ó tẹ̀ ti dáa kó tẹ̀ mọ́ pupa tó báyìí gan ẹ wò wọ́n ti sọ bẹ́ẹ̀. bó ṣe ń sá aṣọ àsámàlù ló ń ságùn tàn ló ń sógun fẹ kódà wọn náà ń sá tu. ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí bá ń sá nǹkan tá à ń sá nǹkan kí ni ti yín. ẹ kí lẹ bá wá bí ẹ má dáadáa ní ẹ. èyí ó má dáadáa ní nà. who is underage tani underage. ẹgbẹ́ mi. ìyàwó mi ló ń sọ̀rọ̀ sí ẹni àwọ̀bẹ yẹn kó mọ nǹkan tó ń ṣe o má lọ rò pé o má dá wá sí ibà o lè wá máa fi alẹ́ o. èmi àná lọ́wọ́ ni o. o máa rí wèrè. wèrè wo pẹ̀ládàá kò máa sí ní kankan kí ló ń ṣẹlẹ̀ báyìí. sọ́ni ọgbọ́jú ẹ̀ o tún ṣe kọ́lọ́kọ́lọ́ ọ̀rọ̀ fẹ́ mọ̀ fẹ́. don't worry I will explain for you. àdánù ẹmu dání yìí àdánù ẹ mọ̀ fọ́tẹ́ ìṣe o. kò yé mi. sórí eléyìí tí wọ́n ń wá ikú wá báyìí ó nídìí ẹ èmi ikú ń bọ̀ wá èmi náà mo máa pẹ́ ẹ̀ bọ̀ tó bá ti kú bá ti kẹ́ máa gbé wá kàn. ìyàwó mi ẹ náà ni ìpèrè. ìgbìlọ̀ ló ń lọ bí kí ló ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ ìyàwó mi lẹ ń lọ́mọ tẹ́ ń tì wọ́n bíbélì. ìwé tó ń lọ yàmẹ́yà tó ń mú yàwó tó sọ di ìpẹ́rẹ́ ńkọ́. ìgbìlọ̀ kí nìkan tó ṣẹlẹ̀. kò yé mi ọkọ̀ débi báyìí ní ìsìn ọmọ dáadáa ní bí kò fẹ́ lọ sóko alápàtà. bí ìmọ̀kọ́ tó ṣẹlẹ̀ ọ̀sán kan tó ṣẹlẹ̀ ọkọ̀ sọ pé wọ́n ṣá ẹnìkan wọ́n rún ìyàwó mi lójú òyìnbó. kí ni ládé náà ṣe. kò nǹkan tó sọ pé aṣáyàn arúnyàn àṣekínní kò yé mi. kò yé mi sẹ́ kò yé mi. o ṣáyà yìí. kí lè wá sá. ìyá yìí. bọ̀dá mẹ́kò. o ṣáyà yìí ní up hospital building. kí ló ń sọ. àṣepé wèrè gan lẹ́yìn. ọkọ ẹ̀kọ́ ẹ̀wá wà ní ọkọ tẹ̀ sọ. àṣepé wèrè lẹ́yìn gan àṣepé.
kan tó ṣe ṣẹ́rí kan tó ṣẹlẹ̀ ní pé ẹgbọ́n ìgbé la lọ sí àwọn ìlàkọ̀ ìgbé làkọ̀ tó bí fún mi. mo bí ta ló wà nílé. tó bá sọ̀kò tó ṣe ẹ̀mí tí bá sọ̀rọ̀ fún ikẹ̀ ìgbà tí. mi ò lè parọ́. ìgbé la lọ ṣàtúnṣe. ìgbé la lọ ṣàtúnṣe. ìgbé lè parọ́. ó ní ló fẹ́yàn lọ́rùn tó jọ ọkọ mi. ta ló wà ní. kọ́nẹ̀ irọ́ mo ti parí látàárọ̀ mo sáré lọ lé ní mo lọ change aṣọ mi because mo fẹ́ débì kan má wọrí kejì wíwá aṣọ ó máa dì níbẹ̀ fún yín òun náà ló máa gbó lọ́wọ́ yín ok sir kọ́nẹ̀ ẹ ṣé gan sir ẹ ṣé gan sir. ọ̀yá mẹ́kò kẹ́pẹ́ rí mi tí mo gbé sí i. mi ò wẹ̀yìn. ẹ dákun mo fẹ́ wo tẹlifíṣàn yìí àmọ́ tí ní púlọ̀gì tí à ń púlọ̀gì mọ́ ẹnu tẹlifíṣàn. tẹ́ bá fẹ́ wo tẹlifíṣàn tí púlọ̀gì ẹ̀dùnà púlọ̀gì. bẹ́ẹ̀ni. ṣé mọ́tò ló ń lo púlọ̀gì. a ní kíní wáyà púlọ̀gì tí èèyàn mọ́ fi sára kíní tí ó fi. sọ́kẹ́ẹ̀tì. kí wọ́n bá yín. kẹ́ ẹ bá mi yẹ̀ wò ni mo ti ṣe títí látò. ẹni ẹ fẹ́. kí wọ́n bá yín yẹ̀ wò. bẹ́ẹ̀ni. ẹni tẹ máa kó balẹ̀ wa tẹ bá ti múra báyìí bẹ́ẹ̀ ṣe máa róyàn mọ́ra òun lẹ̀ ń wá ẹjọ́ má kó bá mi. bọ̀dá mẹ́kò sọ̀rọ̀ ọjọ́ ni inú mọ̀ ti lọ. ẹ̀yin náà ti ẹ̀ mọ̀ ok tọ́ba níyẹn ò ti lọ mo ti gbọ́. ẹ dákun wọn sábà ń yẹ̀ wò. ẹ ṣáàbí dá mi lójú wípé sọ́kẹ́ẹ̀tì nìkan ni. sọ́kẹ́ẹ̀tì ni. sọ́kẹ́ẹ̀tì nìkan ni. ẹ nìṣó. ẹ jẹ́ àjọmọ́ lọ. ẹ̀yin ẹ nìṣó níwájú. ẹ jẹ́ àjọmọ́. ẹ lùṣó níwájú. ọkàn mi ò jẹ́ lọ. ọkàn mi ò jẹ́ lọ. ojú bàbá tó lè ṣe. ẹjọ́ lọ tí mi wo ni kò ṣó. a ní òṣù èèyàn. ẹni. òṣù èèyàn. ẹ fẹ́. ẹ bá mi ṣe kí n tiẹ̀ fi máa wòyàn láti máa fi wo. tí mi lè ti ṣó o. kò kàn ṣú èèyàn ni ó tán. signal ni ó máa ṣú èèyàn signal ni. ṣe ti gbọ́. ẹ bá ń wo àní ẹ bá ń wo bí ná. ẹni tẹ́ máa kó bá lẹ̀ wá ohun ọkọ yìí ni mò ń bẹ́ ẹni tẹ́ máa kó bá lẹ̀. tẹ́lẹ̀ wà lé o. tẹ́lẹ̀ wà lé. You are a business, my wife. Don't continue. You are rapist. You are rapist. You are rapist, my wife. You are rapist. I want to go to the other two. You are taking. I'm not your friend. Who wants you to be there? Lie down, prostrate down. Who there? Josie, who told you? Olórí ibu nìyẹn, olórí ibu gidi nìyẹn. Ṣé bí ń jọ sí òun ṣe nu pépépé òun rò wípé wọ́n nìkan lórí gbogbo nǹkan tán. Kámínú kò yẹ kí wọ́n náà tún gbẹ́rù jọ. Bọ̀dá mẹ́kò. ẹ ṣe àtúntò pupa ẹ jọ. Ẹgbẹ́ pupa yín ní sàn tí yín pupa oṣù wo. Ẹgbẹ́ ní yín sàn. Àwọn ìjọba fẹ́ máa bá gbogbo wa dá sí. Wọ́n bẹ̀ẹ̀ dé. Ẹ sà ìjọba tẹ́ fi sí yẹn ló dáa. Ẹ tó ṣẹ̀wọ̀n. Ẹ tó ṣẹ̀wọ̀n. Ó ní kúre. Àwọn ìjọba máa dé. Welcome. This is the supreme team, man. Mr. Man, I'm Inspector Falabanga at Alagolo Police Station. Láti Alagolo Police Station. Mr. Man, bọ́ọ̀dì ti dé station wa wípé ìṣẹ̀lẹ̀ ń ṣe yàmàyàmà pẹ̀lú àwọn ìyàwó oníyàwó. Bẹ́ẹ̀ni. For that reason, you are under arrest. Ẹ tún bọ̀! Ẹ kárí ìjà! Bátìrẹ́ wá bí o. Ẹjọ́ yẹ. Stand up!
Stand up. Ọ̀rẹ́ mi wá. Push your friend. Move! Move! Saman, mo ní kẹ́ move. Suit for left, go for now. Why can't you take this? Ẹ má bínú. Ṣé ìgbésẹ̀ gidi ni o? Èmi ń gorí ẹ̀kí ti kọ́kọ́ náà mi kú lẹ́wọ̀n. A ní ìyàwó mi ó wé bá òun yọjú bá. Ẹ yára ni o. Ọlájọ́ máa tún ti ń ṣe o. A ní ṣòfò ní ibi tá a wà yìí. Àmín o. Ẹ mẹ́tì lọ. Tẹ́wárí bẹ́ẹ̀ ṣe tètè yára láti ràn lẹ́wọ̀n yẹn láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run èmi ò ní pẹ́ náà iná lẹ́wọ̀n. ẹ ṣe máa lẹ́ máa rọ́kàn mi lẹ́wọ̀n. Àwọn ọ̀gá bẹ́ẹ̀ sọ ọgbọ́n kò jọ kí ní gbogbo bẹ́ẹ̀ ni ẹ kúrò lọ́nà. Màgàjà wọlé. Ilé ibo. Kí ló dé ṣàǹjà ni? We gonna get out together. Abẹ́ bẹ́ẹ̀ fún ẹ̀ olóbùkún ìwọ náà ló ń lọ bí ejò. Tèmi bá sì di mọ́ ò ní túra lẹ̀ sórí bó ṣe dúrà wà ní òwe náà ló ṣe sẹ̀tìn délé yìí. Ọ̀rẹ́ fún ìjà. Ju ọkọ mi à. Ọkọ mi. Báyìí. Ṣé mo ní fẹ́ máa lo ilé báyìí?